Orúkọ ti tèmi ni Shamsideen Adeplus, aláṣẹ Morningstar World Entertainment tí mo jẹ́ alága fún gbogbo ọjọ́ Tampa lápapọ̀. Ó ṣe mí láàánú tó pọ̀ gan tí èèyàn bí èèyàn, ẹni bí ẹni tó lọ láàrin àwùjọ wa. Tọ́jú tí à ń sọ̀rọ̀ ń pa èyí, ẹni tí a mọ̀ sí Musiliu Ajikanle, popular known as Aji. Olólùfẹ́ mi ni wọ́n, ẹ̀gbọ́n mi náà jẹ́, bàbá mi náà jẹ́, ọ̀gá mi náà jẹ́. Ó dùn mí nítorí pé ọ̀n rí ògo yẹn lò, ọ̀n rí lò rárá tọ́ láti years tán ti ń jìyà bọ̀ tó jẹ́ àsìkò tí ayé bẹ̀rẹ̀ sí mọ̀ wọ́n láìsàn yìí dé tó sọ wọ́n dẹni tí ò lè rìn, tí ò lè dìde, tí ò lè gbapá. Àmọ́ Ọlọ́run bá tuntun wá ń ṣèyanu kó tó ti wá di pé ọlọ́jọ́ dé. Tọ́lọ́jọ́ bá dé kò sí nǹkan kan tẹ́ẹ̀dá kan lè ṣe sí. Àmọ́ bẹ́ a sunkún, bá a somi, bá a sojé, bá a sun ẹ̀jẹ̀, ohun tó máa ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀, kò sí ohun tí a lè ṣe sí. Ó dùn mí gan nítorí olóògbé tá à ń sọ̀rọ̀ nípa Ajikanle. Mo ṣe location mi kan, fíìmù mi a ṣe ní Rewe níbi 10 years, bí i 7 to 10 years ago. A ṣe fíìmù yẹn ní Rewe nílùú Ọ̀jọ́. À ń pè àkọlé eré fíìmù yìí ní Òrìṣàkòtó. Mo mú fóònù, mo pe ọ̀gá mi yìí, ọ̀gá a fẹ́ yaṣẹ́ o, ó yẹ ní kò sí problem. Tó yẹ pé location yẹn tẹ̀ ti kú 2 days kí n má parọ́ tán yìí. Àjọ wà ń bẹ̀ ni. Wọ́n tún parí iṣẹ́ ní Adeplus, àwọn ò lè fi ẹ́lẹ̀ ní location yìí. Wàá parí iṣẹ́ yìí ní ṣojú àwọn nítorí pé kí ni àwọn máa dúró tì ẹ́ gẹ́gẹ́ bí bàbá, àwọn máa dúró tì ẹ́ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àtàbúrò. Wọ́n yìí ṣe ojúṣe wọn, inú mi dùn fún wọn gan pẹ̀lú ìṣe tán dúró tì wá. Kí ló wá dé? Ẹnìkan ṣo tá à ń sọ̀rọ̀ yìí, igba èèyàn ló jẹ́ fún wa lọ́jọ́ local government, igba èèyàn ló jẹ́ fún wa ní àmúwọ̀ ọ̀dọ̀fin. Ẹni tá à ń sọ̀rọ̀ yìí, tá bá ń sọ̀rọ̀ nípa theatre industry, tá à ń sọ̀rọ̀ nípa theatre industry, ẹni tó kọ́ iṣẹ́, tó mọ iṣẹ́, talking about stage, because àwa náà kọ́ṣẹ́ látara wọn. Ẹni tó mọ̀ nípa iṣẹ́ ni, tá bá ń sọ pé stage, apart of pé àwọn ilé yìí yàtọ̀ sí kámẹ́rà sọmídọ̀gà. Ẹni tó as in knowledge yẹn wà ń bẹ̀, ọpọlọ yẹn wà ń bẹ̀, àǹkàlì yẹn wà ń bẹ̀ fún wọn. Báwo lè fẹ́ sí tọ́hún ní fún yín? Do you have that boldness there? Wọ́n ní boldness yẹn tí Ọlọ́run bá ń jẹ́ káwa náà máa ti ara wọn náà máa jẹ́yàn. Irú ẹni bẹ́ẹ̀ títóbi fún Ọlọ́run ọba tàn án ńlá. Ó wá wo irú ẹni bẹ́ẹ̀, ó mú lọ láàrin àwùjọ gbogbo wa. Ebi olówó bá ti wà ń gbà mí, títánìkà wà láàrin mọ̀lẹ́bí tó yẹ pé olówó ẹ̀yẹ̀ kan ló wà ń bẹ̀, Ọlọ́run á yìí lọ mú olówó ẹ̀yẹ̀ kan yẹn á mú lọ kúrò láàrin wọn. Kò sí ohun tá a lè ṣe sí. Àmọ́ a dúpẹ́ fún Ọlọ́run ọba. Ó fi ọmọ sílẹ̀, ó fi ìyàwó sílẹ̀, kò kú àkúfà. Mo dúpẹ́ fún Ọlọ́run ọba fún bàbá mi Ajikanle Musiliu, popular known as Aji. Kọ́lọ́run bá mi dẹlẹ̀ fún wọn, Kọ́lọ́run bá ń pàṣẹ wọn rẹ́, Kọ́lọ́run wá jẹ́ kí ọdún jìnnà síra wọn, torí ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ náà máa ń sọ, Kọ́lọ́run jẹ́ kí ọdún jìnnà síra wọn ni. Nínú gbogbo òṣèré, gbogbo Nàìjíríà pátápátá, káàkiri àgbáláyé, gbogbo Tampa pátápátá, Kọ́lọ́run jẹ́ kí ọdún jìnnà síra wọn. Àwọn mọ̀lẹ́bí wọn látòrí ìyàwó àtàwọn ọmọ náà, Kọ́lọ́run bá wa dúró tì wọ́n, Kọ́lọ́run má ṣe ń tẹ̀lé, Kọ́lọ́run má fi bàbá wọn náà fi dáyàjá wọn lágbára títóbi Ọlọ́run. Nídẹ̀yìn ikú bàbá wa Musiliu yìí, ohun mèremère ni kó máa ṣẹlẹ̀ pọ̀ láwọn ọmọ náà lágbára títóbi Ọlọ́run, lágbára tílẹ̀ ànábì Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Láti ọjọ́ Tampan àti àmúwọ̀dọ̀fin náà, kíru eléyìí náà máa tún kọ ẹnì kọ̀ọ̀kan wa mọ́, kíru eléyìí náà máa kọ ẹnì kọ̀ọ̀kan wa mọ́. Gbogbo àwọn tó wà ní dùbúlẹ̀ àìsàn, Kọ́lọ́run bá fún àlàáfíà ara lágbára títóbi Ọlọ́run, lórí national ni àti state ni, ọlágbólóhùn la hawla wala quwwata illa billahil azim. My name again is Shamsideen Adeplus, aláṣẹ fún Morningstar World Entertainment, gbogbo ayé mọ̀ sí chairman ọjọ́ Tampan. God bless you, my lovely one. Ẹ ṣeun gan-an. سلام قولا من رب رحيم سلام قولا
من رب رحيم سلام قولا من رب رحيم سلام قولا من رب رحيم سلام قولا من رب رحيم سلام قولا من رب رحيم سلام قولا من رب رحيم سلام قولا من رب رحيم سلام قولا من رب رحيم سلام قولا من رب رحيم سلام قولا من رب رحيم سلام قولا من رب رحيم سلام قولا من رب رحيم. Gbogbo tí a bá mọ gbólóhùn yìí kájọ máa wí lọ pé sàlámù káwùlà. Sàlámù káwùlà min rabbi rahimi. 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 Orúkọ mi ni Ayọ̀bámi Fásìn àti gbogbo ayé mọ̀ sí Kẹran Májẹ̀lé. Mo fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Ní àyájọ́ ọjọ́ tèní, a wà ní Ìbà níbi tí a ti ń ṣe fìdáù fún ọ̀gá wa, bàbá wa, olóògbé Musiliu Ajikanle tí gbogbo ayé mọ̀ sí Muvalo. Muvalo jẹ́ èèyàn tí ó kó ọmọdé mọ́ra, tó kó àgbà mọ́ra, débi pé ó máa ń fẹ́ ìlọsíwájú àwọn tó bá jẹ́ upcoming actors and upcoming actresses tó dẹ̀ ti contribute sí success ọ̀pọ̀lọpọ̀ directors àti producers. So kí Ọlọ́run bọ́lọ́yọ̀ tèmi kó bá tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Mo fi àsìkò yìí kí àwọn ìyàwó àtàwọn ọmọ wọn lágbára Ọlọ́run ọba. Ọlọ́run ní ṣe kú eléyìí ní tẹ̀lé lágbára Ọlọ́run. Ògo tí bàbá wọn ò lò lágbára Ọlọ́run ọba, àwọn ọmọ wọn á lò, wọn á rẹ̀mí lò lágbára Ọlọ́run ọba. Mo lè tún fi àsìkò yìí kí gbogbo àwọn ọmọọṣẹ́ Muvalo pátápátá fún àdúrótì títí kan gbogbo artist night tí wọ́n ṣe, tí gbogbo wọn tún péjú tí wọ́n tún pèsè síbí ní ọ̀pọ̀lọpọ̀ òṣèré pọ̀ ń bí tèmi tí mi ò lè ráyè dárúkọ. Gbogbo àwọn oní tíátà ọ̀jọ́ pátápátá títí dórí former chairman àti chairman tó wà ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí, gbogbo yẹn kó àdúrótì o. Kí ti gbé o, a ní fúrẹ́lẹ̀ sọ́n gbogbo tábà tó wá fẹ́ sán a pẹ́ kí ti gbé o, ògbèrè ẹ ṣé o. Thanks for watching GboahTv. Remember to subscribe to our channel for more awesome videos. As we regularly release new content, we reward our top commenters every month. Thank you.